mi dúdú la dúdú o ọpọlọ wa kò dúdú o dúdú la dúdú o ọpọlọ wa kò dúdú o àwa ọmọ Odùduwà ẹ jẹ́ ká ṣera wa lọ́kan. Mi kí gbogbo àgbáyé ìbà Ọlọ́run ìbà gbogbo ojú tó ń wò mí. Ẹ jẹ́ kójú mi ṣe, ẹ má jẹ́ ń ṣìṣe. Bẹ́ẹ̀ ni, torí iṣẹ́ tá a bá fi rán ẹyẹ òun ló máa ń jẹ́ o. Iṣẹ́ tọ́lọ́run rán oníkálukú ló wálé ayé wá jẹ́. Iṣẹ́ tá a rọ́kò ló ń jẹ́ fẹ́yẹ o. Eléyìí tá a rán ọ̀fà òun ló ń jẹ́ fámọ̀tẹ́kùn. Ọ̀rọ̀ tútù ló dẹ̀ ń ṣe kíni ló ń tẹnu ẹja bọ́. Ọ̀rọ̀ tútù ló máa tẹnu mi bọ́. Mi ò ní ṣìṣe. Bẹ́ẹ̀ ni, I Prophet Wunmi Okoroma still talented. Ìyá Bùgá gbogbo wọn lórí afẹ́fẹ́. Ẹjọ́ ta ló sọ pé kò rí bẹ́ẹ̀? Wọ́n sọ bẹ́ẹ̀. Olórin nìyà. Mi wá pe àkọlé òjijì ayé tóní ní Yorùbá ò mọ̀ọ́re. Yorùbá ò mọ̀ọ́re. Owó lẹ́mọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ìgbòho. Ìgbòho ṣá ọlọ́nsẹ̀ ṣọ́ọ̀lẹ̀ ọmọ kọlọ́gún ọmọ ọ̀lẹ̀. Èmi máa ń pe Ìgbòho ṣá ní àròlé Oòduà practical confam. Owó lẹ́yìn Yorùbá mọ̀ ẹ mọ̀ọ́re. Bẹ́ẹ̀ ni ẹ dẹ̀ wá mowó ọ̀hún omi ẹ̀kọ́ náà ni. Omi ẹ̀kọ́ ni ẹ̀kọ́ náà ìtọ̀ fúnra lára rẹ̀ gan pa òórùn. Níbi tẹ́ ẹ mojú owó dé ẹ̀yin Yorùbá ẹ kúndùn kẹ́ ẹ mọ̀ ṣera yín. Bẹ́ẹ̀ ni débi wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹlẹ́yà míì wọn kì í fẹ́ bá Yorùbá dá bísínẹ́sì pọ̀. Wọ́n ti mọ̀ wípé ọ̀dàlẹ̀ ni Yorùbá. Gbogbo ogun báńdíìsì Fúlàní nǹkan kan yẹn ìròmí tó ń jóni onílù wọn wà lábẹ́ omi. Ṣé ńgbà tí wọ́n ka orúkọ gbogbo àwọn tí wọ́n jẹ́ agbódegbà fáwọn báńdíìsì ó kọ Ìgbò wo lẹ gbọ́ ń bẹ̀? Ó kọ Haúsá wo lẹ gbọ́ ń bẹ̀? Ẹ gbọ́ gbogbo orúkọ tí wọ́n kà sílẹ̀ ni tán jágbódegbà. Sunday Igboho ó wá fara ẹ̀ jìn ó wọnú igbó lọ. Ẹ wá ní sóòótọ́ dẹ̀ ní ṣá. Ẹ wá ní ṣé kò dẹ̀ kí n ṣe plan work ní kíni. Ẹni ẹ lọ sunú igbó ẹ lọ sunú igbó gbogbo ìgbà tẹ́yìn yìí sọ mọ́ra lórí ibùsùn yín. Ìgbòho wà nú gbóngbà ẹ. Nígbà tí ó fi lọ́gán ẹ̀ mọ nǹkan tẹ́ ń sọ nítorí ẹ̀. Ẹ ló ní ṣẹ̀ṣe ni. Àwọn alákatakítí ẹ̀sìn wọ́n láwọn ò fara mọ́ kó gbà wọn kalẹ̀. Ṣó lè jẹ́ mọ̀lẹ́bí tiwọn ló wà nú igbó. Wọ́n ò ní tí ọba gbà náà ní kó gbà. Gbogbo ẹni tí ọba bá wọn lọ kó nsò ń bẹ̀ kọ́ lọ. Ebi ṣáàrí Yorùbá ẹ wo bí ẹ ti wà láàrin. Bẹ́ẹ̀ ni ẹ ti wà láàrin. Ọlọ́run má jẹ́ arógun lẹ̀ Yorùbá o má jẹ́ arógun Nàìjíríà o. Ọlọ́run jẹ́ kí Yorùbá win. Bẹ́ẹ̀ ni torí pé ó gbé orí yín ó gbé orí àkùkọ yín ẹ ti fi fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ nítorí owó. Ẹ má dúró lẹ̀tẹ̀ ti tà fáwọn iná. Ṣé bí àwọn iná bí wọ́n ṣe jẹ́ olórí tán jẹ́ olówó pàtàkì tán jẹ́ gbogbo ẹ̀ tán kọ́ oríṣiríṣi kọ́ńplẹ́ẹ̀sì. Àwọn kọ́ńplẹ́ẹ̀sì tó jẹ́ pé àwọn orí ilẹ̀ wọn yẹn àwọn Yorùbá lẹ́lẹ́ kúrò ń bẹ̀ fún wọn o. Tẹ́ ẹ bá lé Yorùbá kúrò ń bẹ̀ fún wọn tán nílẹ̀ bàbá wọn ẹ wàá fi kọ́ kọ́ńplẹ́ẹ̀sì. Tẹ́ ẹ bá fi kọ́ kọ́ńplẹ́ẹ̀sì tán àwọn Yorùbá kí rówó gbà o. Ìgbò náà lẹ́ fi rẹ́ǹtì fún gbogbo kọ̀rọ̀kọ̀ndú agboolé yín
ẹ mọ̀ ti tà tán fáwọn Ìgbò nẹ́tíwọ́ọ̀kì kí wọ́n dálẹ̀ nàpó ni o gúrúmì ni o àsíá ni o and more than that àwọn Ìgbò mọ̀ ní ẹni ẹ̀ máa wá yáwó ń bẹ ìyàwó Yorùbá nísìnyí máa ń ṣiṣẹ́ ìyàwó Yorùbá lẹ́bàá ń bẹ̀ tí wọ́n máa lọ yáwó ẹ̀yẹn máa lọ àwọn ọ́fíìsì wọn yẹn tó ti ń yáwó yẹn ẹ lè bá ìyàwó Haúsá ń bẹ̀ kọ́ wá yáwó torí àwọn ìyàwó Haúsá ò kì í san wọn kì í ṣiṣẹ́ ọkọ wọn lẹ máa bá lọ́jà tó máa lé ta tó máa lé gbogbo ohun tó bá fẹ́ tà tó máa ta kùkúmbà tó máa ta kárọ̀ọ̀sì tó máa ta àlùbọ́sà gbogbo ibi tẹ́ ẹ ti ń ra àlùbọ́sà tẹ́ ẹ ti ń ra rodo tẹ́ ẹ ń ra gbogbo ẹ̀ tọ́wọ́ àwọn Haúsá kọ́ lẹ ti ń rà ni ìyàwó Haúsá wo lẹ rí lọ́jà náà wọn àdẹ̀ bí nẹ́pàdà kó mú ìwé bíìlì kó lọ fún àwọn ìyàwó Haúsá nílé tí ó máa wọlé tó máa wọ yàrá tí ẹlẹ́hàá ni tó máa fún wọn ní bíìlì tẹ́ ẹ bá dé nọ́ọ̀tì wọ́n ń pa nọ́ọ̀tì o iná kì í lọ o ilẹ̀ wa ń báyìí la ti ń sanwó ná bẹ́ẹ̀ ni àwọn nọ́ọ̀tì ni wọ́n ń lo ná wọn ò sì tó bẹ́ẹ̀ kí wọ́n mú bíìlì lọ lé wọn. Yorùbá ti rà hàn Yorùbá ẹ ti rà hàn bẹ́ẹ̀ ni pẹ̀lú owó kí ló dé kí lẹ̀ ń wá ká níbo lẹ̀ ń lọ tẹ́ ẹ̀rọ kọ ẹ̀yin Yorùbá wọ̀nyí níbo lẹ̀ ń lọ tẹ́ ẹ̀rọ kọ tó jẹ́ wípé gbogbo ọgbọ́n tẹ́ ẹ gbọ́n kẹ́ ẹ sáà ti lówó lọ́wọ́ ni kẹ́ ẹ sáà ti rówó iná ni jìbìtì wáyó wọ́n máa ṣe o Olódùmarè àwọn ìyàwó yín ọkọ Yorùbá ṣòro fẹ́ nígbò jẹ́ wípé Yorùbá ní ìyàwó Yorùbá ní máa ń ṣiṣẹ́ àwọn ọkọ wọn máa lọ jókòó lé ọtí ni níbi tí Yorùbá mutí dé wọ́n sì tún fọ́ lọ́tí ẹ̀yin ọlọ́tí ẹ má bínú wọ́n ní sọ́sì ọ́rí ni wọ́n sì tún dọkọ ọlọ́tí wọ́n fẹ́ ya ọlọ́tí kọ̀ǹfàmù ni àwọn ni wọ́n sọ wá dà báyìí nígbà tọkọ kú òǹlé táwọn retí wípé ọkọ lọ lókèsàn tí hàn rere àti hàn ti dọkọ ọlọ́tí ọ̀jẹ̀ wọn rántí ilé mọ́ ibẹ̀ ń kọ́ lèmi lọ because ọ̀rọ̀ Yorùbá máa ń dùn mí dúdú la dúdú orin dúdú la dúdú tí mo kọ wọlé yẹn èmi ni mi compose ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àwọn ọmọ iléèwé ni wọ́n ń kọ́ dè ní tí mo ti gbé rẹ́kọ̀dù ẹ̀ jáde kódà mo ti ṣe fídíò ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà lórí YouTube channel Wùmí Òkòrò TV lẹ́nìkan wá sọ fún mi pé Òkòrò òun pé dúdú lẹ dúdú ọpọlọ yín ò dúdú sọpọlọ Yorùbá ò dúdú mo ní wà o kí ló dé kí ló fọpọlọ Yorùbá tó fi dúdú ó ní tó ń bá táyé wá ó lóun ò ní yà lẹ̀ Yorùbá mọ́ mo ní kí ló happen ó ní ṣé mo mọ̀ wípé àwọn Fúlàní tí mo sọ wípé wọ́n tá a sọ pé ń da màálù wọn ó ní màálù Yorùbá ni o ẹ̀rù bà mí ó ní bẹ́ẹ̀ ni ó ní màálù Yorùbá ni ó láwọn màálù Yorùbá wọn yẹn ó láwọn Fúlàní ó ní ni wọ́n fi ṣe adarí màálù tí ò jẹ́ kó sí àgbẹ̀ kankan lóko mọ́ tí màálù fi lọ ń jẹ oko táwọn àgbẹ̀ tán bá yáwó dá tán ṣe wàhálà bàbá mi kọ́ ní tí àyìnlá ó ní ẹlẹgbẹ́ mi iṣẹ́ ní ká má ṣe o káyé wá sàn bódọ́lá o ṣùgbọ́n sáádọ́ máa jìnnà sẹ́ẹ̀dó máa jẹun ajígbọ́n níní ayé mi á sàn bódọ́lá o kí n máa ṣubú lójú ọ̀tá mi máa ríre mo kàlélúyà o àdúrà mi gbà o àwọn ajínàṣẹ tí ń jẹun ajígbọ́n ni àwọn ni wọ́n wàá kó màálù wọn lọ fi jẹko mo wá ní ilẹ̀ kan èèkà ni Wùmí Òkòrò estate arákùnrin wa ní kí n fi dáko mo lé mi èmi ò fi dáko ó ní kí n dáko ó ní tí mo bá fẹ́ dáko kí n sọ fóun mo ní kí n dáko
káwọn fúlàní kí wọ́n kó màálù lọ jẹ kó tá láàrú náà ń gbèsè ọ̀kan àbọ̀ ó ní tí n bá ṣe tán tí mo bá fẹ́ dáko ó ní Yorùbá sáyẹ̀nsì wà mo ní sọ̀rọ̀ mi ń bùlà ó ní tí a bá dá oko yẹn tán ó ní igá màálù ìgbọ̀nsẹ̀ màálù ó ló wà nínú nǹkan tá a máa lò tá a máa fi yípo gbogbo ohun tó wọ inú oko yẹn ó ní débi wípé wọn ò bí yàláyà fúlàní kankan dá kó ní òun ó da màálù wọnú oko yẹn táwọn bá ti ṣiṣẹ́ yẹn tán ó ní tá a bá ti ṣiṣẹ́ yẹn tán ó ní gbọ̀nsẹ̀ wọn máa wà lára nǹkan tá a máa fi pèlò mo gbé màá yẹn wá sórí rédíò kó wá sọ lọ́dún yẹn àmọ́ ó yẹ kéèyàn èèyàn gbọ́dọ̀ ṣetán Ọlọ́run ní jó dàbámọ̀ fún wa bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ńgbà yẹn láti ìgbà yẹn tó jẹ́ pé mi ò bá strong ni tó bá jẹ́ pé mi ò sick ni mo mọ̀ wípé ọ̀rọ̀ yẹn ti mú yẹ́sì o ọ̀pọ̀ ń dàtí ọ̀rọ̀ mi mú yẹ́sì náà o ṣebí mi náà lélẹ̀ mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa dákò lọ mi padà ọba tó dákò lọ sí òní padà lọ́jọ́ kìíní àná á dákò lọ tèmi náà padà ẹ̀yin ẹ wo àìdákọ́ mọ́ àwọn èèyàn nílẹ̀ Yorùbá gbogbo tí ń jẹ́ nǹkan ilẹ̀ Haúsá mọ̀lẹ́ ń jẹ àìsàn ọkàn tó ń ṣe everybody ń sìn kò sí nǹkan Yorùbá mọ́ ni ẹ wo tòmátì Yorùbá ẹ máa rí i pé ó fọ́ọ̀mù heart ṣe rí lórí igbá mọ́ tòmátì yẹn ṣe rí lórí igbá mọ́ tòmátì Haúsá lẹ́ ń jẹ tí èèyàn bá ń jẹ tòmátì tí mò ń sọ ẹ̀ tó jẹ́ tòmátì Yorùbá tó fọ́ọ̀mù heart yẹn tẹ ẹni ó bá ti rí kò ní àìsàn ọkàn ṣe wá rí lórí igbá mọ́ àtàwà kó orúkọ ṣe rí lórí igbá mọ́ èékánná àṣà ṣe rí lórí igbá mọ́ ibi mi wá ń lọ lélẹ̀ gbogbo ohun tí jẹ́ lọ́balọ́ba lóyè kábíyèsí o gbogbo ọba ilẹ̀ Yorùbá oòrùn tó kù lókè ó ta sọgbẹ o bẹ́ẹ̀ ni oòrùn tó kù lókè ó ta sọgbẹ àsìkò gbàtàrẹ wa Tinubu ọmọ olódòdó tó wà lórí àlééfà yìí ẹ tètè jàjàgbara lẹ̀ Yorùbá ẹ jẹ́ adádúró bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kẹ́rù ọmọọrẹ rẹ̀ lẹ́rú oh my God Rabi màláíkà tó ń lò mí o màláíkà tó ń lò mí o àgbóhùn alóore ẹ gbọ́ ohun alóore torí bẹ́ẹ̀ bá ń ju ọ̀bẹ sókè nígbàgbà ibi pẹlẹbẹ ni ọmọ fi lélẹ̀ tẹ́ bá láfi ká dàpọ̀ one nation dàdà dídì nándẹ̀dẹ̀ òun àtọmọlólú tàgàrí ni wọ́n lè ṣe é wo bí ẹ jẹ́ kí Nàìjíríà ya pa ẹ dárú ọmọ rẹ̀ lẹ́rú kí wọ́n fò mọ́ra rẹ̀ ní wọ́n fà kíjọyè máa ń ṣe bí ọba o káàbọ̀ fẹ́mi tó jù wá lọ o ẹ jẹ́ kí Yíbò dádúró káwùsọ dádúró káwa Yorùbá náà ká dádúró bẹ́ẹ̀ ni ẹ máa sin màálù nílẹ̀ Yorùbá ẹ báyìí náà lẹ làwọn màálù táwọn pípù yẹn tán fi ń jako tán fi ń jẹko ẹ má jẹ nǹkan Haúsá mọ́ àkùkọ ní kọ́kẹ́nu ẹ fàyà dàlú láìka mọ́sùlá àìkà mọ́rùbí àìkì náà kí ló dé ẹjọ́ ní kálukú wà láàyè ẹ jẹ́ kí Yorùbá dá dúró ẹ fàlùbọ́sà àwọn ọlọ́run lẹ̀ àwọn náà lálùbọ́sà eléwé bẹ́ẹ̀ ni ṣé rí màálù táwọn yẹn màálù máa ń dà ni ṣáwa àwọn rí màálù ńgbà tá a bá ti dá dúró ẹ máa singin súùtì òǹgì wàhálà ẹ̀ ń singin ni súùtì òǹgì ni màálù máa ń dà ni irú ọjọ́ òní tí mò ń ṣe prógámù yìí ni màálù máa ń dà mi ò mọjọ́ tẹ́yìn máa tó rí ṣòmí ìwò ọjọ́ àlàmísì mọ́júmọ́ ni màálù máa ń dà níjọ́ tẹ́ ẹ ti ń pa màálù ṣé wọ́n sọ fún yín pé kò sí màálù lórí igbá mọ́rí ó máa ń dà ní màálù máa ń dà ní. Yorùbá ẹ sì màálù nílẹ̀ Yorùbá ewúrẹ́ ń bẹ ńlẹ̀ Yorùbá àgùntàn ń bẹ ńlẹ̀ Yorùbá adìẹ ń bẹ ńlẹ̀ Yorùbá tá a lè jẹ ẹ fi màálù wọn sílẹ̀ fún wọn bẹ̀ ẹ má lọ lù wọn mọ́ fúnra wọn ni wọ́n mọ káwọ́ sókè fún yín pé wọ́n gbà fún Yorùbá ṣùgbọ́n bó ṣe ń lọ yìí Yorùbá
gbogbo ẹ̀yin lọ́balọ́ba lóyè tẹ́ jẹ̀sẹ̀ bí ẹ má kó Yorùbá sóko ẹrú ẹ gbà wálẹ̀ lóko ẹrú lásìkò ìgbà tí Tinubu wà ń bẹ̀ ẹ dá dúró mo bá mọ̀ wí ẹ̀ mọ̀ gbọ́ tí mo bá mọ̀ wí ẹ̀ mọ̀ gbọ́ ẹ má fi bí sú Sunday Igboho àwọn lè Oòduà ni lọ́dọ̀ tèmi torí n tó ṣe yẹn ẹ nídìí àti mọ́ wádìí ìsìn kókò mọ́ wípé plan work ní kíni ó ní kíni ẹ wá sọ pé sọ́yẹ káwọn ọmọ ọlọ́mọ sọ́yẹ kí wọ́n délé pé mélòó lè bá fẹ́ kí wọ́n dé ẹ rí pé kà níyìn ẹ̀yin Yorùbá sẹ́yìn òfẹ́ kán délé pé ní ìkà níyìn ẹni Sunday Igboho Òkè Ògùn ló ti wá ìbá wa látòkè Àdó sọ́nà èmù kan náà lájọ ń jẹ́ torí Yorùbá ni Nàìjíríà sì ni bẹ́ẹ̀ ni bí owó sọ́nà èmù kan náà lájọ ń jẹ́ bẹ́ẹ̀yàn ná dọ́là owó ni pounds owó ni náírà owó ni sọ́nà èmù kan náà lájọ ń jẹ́ ẹni tẹ́mi bá rí tó dúró tán tó sakin tó jẹ́ wípé eléyìí ònàbì ṣeré o ètò àgàn ṣe ìmẹ́lẹ̀ obìnrin ló lè dúró ńbẹ̀ kó ló lè dúró wájú yín tó lè dúró wájú kámẹ́rà èmi dẹ̀ mọ̀ wípé Ọlọ́run ló rẹ̀ mí kò sí táfẹ̀ mi ṣe o èmi ò máa sòdodo ọ̀rọ̀ tó rá táyé ṣe lèmi ẹjọ́ ẹ̀yin èèyàn ẹ bá mi share kó dọ́dọ̀ gbogbo Yorùbá kó dọ́dọ̀ gbogbo àwọn kábíyèsí wa kádì ó pẹ́ lórí kásì ó pẹ́ lẹ́nu ẹ gbìyànjú bá a ṣe lè dádúró ńlẹ̀ Yorùbá o ìyá ìtútọ́ gẹ́ o ẹ má kó wa sọ́kọ ẹrú o ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe síbẹ̀ ẹ bá mi like ẹ wọn ní kánkọ́ọ̀bù sọ́wọ́ tẹ́ fi like ẹ 08141214070 ànípàdé ayọ̀ èmi màá tún wá ń jọ́ mi ẹ̀yin náà ni màá bá.